pé ó ní right wọ́n tún fi ń kọ́ ẹ̀sìn lọ́rùn rọ ẹ jẹ́ ká ọba tó bá declare coffee definitely ọba yẹn lè broadcast yẹn gọ́fúnà bá declare kónílégbélé wọ́n máa fi security ẹ̀ṣọ́ sí orígun ìlú àwọn tó ń bọ̀ àwọn tí ò gbọ́ àwọn tó ṣìnà àdá bẹ̀tẹ̀ yín mèkì coffee kónílégbélé ẹ wá sọ wípé instead kẹ́ provide security ẹ wá sọ nínú announcement yín pé sọnù ẹ wá bákùtọ̀ yín bá sọnù ẹ wá ṣùgbọ́n tí ọmọ èèyàn yín bá sọnù ẹ mọ̀ wá ìyẹn ni pé ẹ wá value ọmọ ajá àbẹ́wúrẹ́ ju ọmọ ènìyàn lọ tó bá jẹ́ pé ọmọ tiẹ̀ àbí ìyàwó tiẹ̀ ọmọ ẹ̀ àbí ìyàwó ẹ̀ ló jáde sásìkò gbà nǹkan yìí wàhálà kan ò lè kàn mí àbí nǹkan yìí ò lè kàn mí ká bá ti gbọ́ orúkọ mọ́ máa fi bẹ́ẹ̀ hùwà àwọn kan wà tẹ́ pé ìlú yẹn kí wọ́n jáde lọ wọ́n máa wọlé